Ǹjẹ́ àkójúmọ́ mà níbi kíbi tẹ́tí láǹfààní láti máa gbọ́ mi lórí ìkànnì akéde Yorùbá TV News náà láwà tá a tún ti múròyìn wá fún wa fún ti òwúrọ̀ yìí. Ojú tẹ́ fún wa kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di. Orúkọ oníròyìn ni àyànfẹ́ Elédùmarè. Ṣáájú ẹ gbọ́ àwọn kókó inú ìròyìn náà. Àwọn ọmọlẹ́yìn Dúpẹ́ Onítìrí tí wọ́n pè ara wọn ní ajìjàǹgbara fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá ti kọ lẹ́tà sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìjọba àpapọ̀ pé kí wọ́n fi àwọn ènìyàn wọn èyí tí wọ́n mú sílẹ̀, bí bẹ́ẹ̀ kọ́ ogun òní wọ́n pè fún. Nílùú Ìbàdàn, àwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà ṣe àwárí àwọn ohun ìjà olóró kan èyí tí wọ́n kó pamọ́ sínú àyíká ọgbà ilé ìwòsàn UCH. Ilé-ẹjọ́ tó ń rí sí ìwà ìfipábánilòpọ̀ àti àwọn ọ̀ràn mìíràn ní ìpínlẹ̀ Èkó ti rán bọ̀dá kápẹ́ńtà kan ní ẹ̀wọ̀n gbére látàrí pé ó fipá bá ọmọ ọdún 12 láṣepọ̀. Ẹgbẹ́ òṣèlú PDP ti fẹ̀sùn kan gómìnà ìpínlẹ̀ Kwara pé orí WhatsApp òní ó ti ń ṣe ìjọba pẹ̀lú bó ṣe kó gbogbo gángárà rẹ̀ tó lọ ń gbé nílùú Àbújá tó sì fi ìpínlẹ̀ Kwara sílẹ̀. Ẹ gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Àwọn ọmọlẹ́yìn Dúpẹ́ Onítìrí tí wọ́n pe ara wọn ní ajìjàǹgbara fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá ti kọ lẹ́tà sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìjọba àpapọ̀ pé kí wọ́n fi àwọn ènìyàn wọn èyí tí ọwọ́ tẹ̀ ní sẹkítẹ́ríàtì ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọjọ́ àbámẹ́ta tí ń ṣe ọjọ́ 13 oṣù kẹrin ọdún tá a wà yìí, nígbà tí wọ́n ní wọ́n yabo ibẹ̀ láti rí àsíá orílẹ̀-èdè Yorùbá tí wọ́n fẹ́ rí mọ́lẹ̀, tí ó sì ti di wípé àwọn ọmọ ogun àti àwọn ọlọ́pàá ni wọ́n jọ gbójú ìjà síra wọn. Wọ́n ní nínú ìròyìn tí ẹ bá gbàgbé, ó tó èèyàn bíi 21 nínú àwọn ọmọlẹ́yìn Dúpẹ́ Onítìrí tí wọ́n pè fún ìdásílẹ̀ ọmọ Oòduà èyí tí wọ́n ní ọwọ́ tẹ̀ wàyí o. Ẹni tó jẹ́ igbákejì olùṣàkóso ti European Oòduà Progressive Union OPU èyí tí wọ́n ló ń gbé ní orílẹ̀-èdè Sweden tí wọ́n pe orúkọ rẹ̀ ní Victor Adéwálé, òní ó ti wá kọ lẹ́tà ìta gbangba sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí, níbi tí ó ti ṣe ní àlàyé wípé kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ aláṣẹ àti olùdarí Ṣèyí Mákindé kí wọ́n fi àwọn ènìyàn tí wọ́n jí tí wọ́n mú kí wọ́n fi wọ́n sílẹ̀, bí bẹ́ẹ̀ kọ́ níṣe ni wọ́n pè fún ogun, torí wípé àwọn ti gbé pẹ́rẹ́gì ìjà kaná báyìí tí àwọn sì ti dá omi ìjà kaná. Àwọn wá ẹni tí yóò bá wọn bá wò, kò ṣàìké sí ìjọba àpapọ̀ lábẹ́ aláṣẹ àti olùdarí Bọ́lá Ahmed Tinubu wípé ìgbésẹ̀ tí àwọn yóò gbé lẹ́yìn tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bá kọ̀ tí kò fi àwọn ènìyàn wọn sílẹ̀, òní yóò ṣe ìpalára fún ìjọba àpapọ̀ náà. Pẹ̀lú ó wá ṣe ní àlàyé wípé àwọn ti dá dúró, àwọn sì ti kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà, wípé orílẹ̀-èdè Yorùbá òní àwọn ń pè fún, èyí tí àwọn sì ń jà fún wípé kí wọ́n fi àwọn ènìyàn wọn tí wọ́n mú sílẹ̀, bí bẹ́ẹ̀ kọ́ ogun ni wọ́n ń pè fún. Wọ́n ní kí ìjọba àpapọ̀ àti ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n máa ṣe ìjọba tiwọn, kí àwọn náà sì máa ṣe ìjọba títí àwọn náà. Pẹ̀lú ó fi lẹ́tà ìlédè ní àná tí ń ṣe ọjọ́ 16 oṣù kẹrin ọdún tí a wà yìí, níbi tó ti ṣe ní àlàyé wípé òun pe ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n má kọ etí ọ̀gbìn sí ìpè yìí. Ó ní bí bẹ́ẹ̀ kọ́ gbogbo àwọn ètò tí àwọn ti ní nípamọ́ níṣe ni àwọn yóò bẹ̀rẹ̀ ìgbésẹ̀ akọ̀lé lórí tí yóò sì ṣe àkóbá fún ìpínlẹ̀ Ọ̀yọ́ àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Nílùú Ìbàdàn tí ń ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà ti ṣe àwárí àwọn ohun ìjà olóró kan èyí tí wọ́n tọ́jú pamọ́ sínú ọgbà àyíká ilé ìwòsàn UCH ní àná òde yìí tí ń ṣe ọjọ́ 16 oṣù kẹrin ọdún tá a wà yìí. Ó ní àwọn ọlọ́pàá gbọ́ alámì kan pẹ̀lú bí àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́langba bí wọ́n ṣe ń fi bọ́ọ̀lù yún tí wọ́n ń ṣe ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ara wọn ní ibi ọgbà náà, tí wọ́n sì ṣe àkíyèsí wípé àwọn ènìyàn kan ni wọ́n gba ojú fẹ́ǹsì tí wọ́n gbà
fò wọlé síbi ilé àkọ́kù kan tí ń bẹ nínú ọgbà UCH náà. Wọ́n ní àwọn rò pé adigunjalè ní àwọn ẹni yìí ni wọ́n fi pe àwọn ọlọ́pàá tí àwọn ọlọ́pàá náà sì dé ibẹ̀. Wọ́n bá àwọn méjì nínú ilé àkọ́kù ọ̀hún, ṣùgbọ́n bí àwọn méjì ọ̀hún ṣe rí àwọn agbófinró bẹ́ẹ̀ ni wọ́n júbà ìwòrò tí wọ́n bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀. Èyí ló fà á tí àwọn ọlọ́pàá náà tí wọ́n fi lé wọn ní àlédojúbolẹ̀. Wọ́n ṣe ní àlàyé wípé lásìkò tí ikọ̀ méjèèjì ń lé ara wọn bẹ́ẹ̀ ni wọ́n rọ òjò ìbọn sí àwọn ọlọ́pàá tí àwọn ọlọ́pàá náà sì káwọ́ gbéra tí àwọn náà sì ń fi òjò ìbọn kọrin bàtà àti fújì fún wọn títí tí gbogbo àwọn tí wọ́n wà ní agbègbè inú ọgbà náà lásìkò yìí tí wọ́n sì ń fi tó ń kálukú sá àsálà fún ẹ̀mí rẹ̀. Ṣùgbọ́n ní ìgbẹ̀yìngbẹ̀yìn àwọn ọlọ́pàá ṣe ní àlàyé wípé ọwọ́ tẹ àwọn méjì kan láàrin àwọn tí wọ́n bá nínú ilé àkọ́kù yìí tí wọ́n sì bá ohun ìjà olóró bíi ìbọn, aṣọ àwọn ọmọ ogun ilẹ̀ yìí àti àwọn ohun nǹkan olóró mìíràn. Wọ́n ní lára ẹnìkan tí wọ́n gbámú tí wọ́n pe orúkọ rẹ̀ ní Muritàlá Àbẹ̀fẹ́ òní wọ́n rí àmì ìdánimọ̀ àwọn ọmọ Man-O-War ìyún ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìgbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ó ní ọmọlẹ́yìn Man-O-War ni òun. Ẹni tó wá jẹ́ kọ̀mándàǹtì fún ẹgbẹ́ Man-O-War ọ̀hún ìyún Alhaji Yekini Ọláríwájú ó ṣe ní àlàyé wípé lóòótọ́ àti lódodo lára àwọn ọmọ òun ni ó ní, ṣùgbọ́n àwọn kò mọ̀ nípa iṣẹ́ burúkú èyí tí ó ń ṣe, kì í sì ṣe ẹgbẹ́ náà wọ́n ní ó ràn ní iṣẹ́ tí ó lọ jẹ́ ọ̀hún tí ọwọ́ pálábá rẹ̀ tí ó fi ṣẹ́gi. Ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí iléeṣẹ́ ọlọ́pàá àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé kí wọ́n ṣe ìwádìí wọn fínífíní kí wọ́n sì mọ àwọn tí wọ́n jọ wà nídìí iṣẹ́ láabi èyí tí wọ́n ṣe ọ̀hún kí wọ́n lè jẹ ìyà wọn gẹ́gẹ́ bí ó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ilé ẹjọ́ tó ń rí sí ìwà ìfipábánilò àti àwọn ọ̀ràn mìíràn ní ìpínlẹ̀ Èkó ti rán bọ̀dá kápẹ́ńtà kan ní ẹ̀wọ̀n gbére látàrí ẹ̀sùn ìfipábánilòpọ̀ èyí tí wọ́n fi kàn án. Adájọ́ Rahman Oshodi ti ilé ẹjọ́ Ìkẹjà Sexual Offences and Domestic Violence Court ti dá ẹjọ́ ẹ̀wọ̀n gbére fún ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Táyọ̀ Akínbóyèwá tí ń ṣe ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n látàrí pé wọ́n fi ẹ̀sùn kàn wípé ó fi ipá bá ọmọ ọdún méjìlá lò pọ̀ ní ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀. Nígbà tí wọ́n ka ẹ̀sùn sí arákùnrin Táyọ̀ Akínbóyèwá yìí lẹ́sẹ̀ ni wọ́n sọ wípé ó ti kọ́kọ́ wu ìwà aláàbí yìí ní ọdún 2020 pẹ̀lú bí ó ṣe máa ń wá sí ilé àwọn òbí ọmọ tí ó fipá bá lò pọ̀ yìí tí yóò sọ wípé kí wọ́n yá òun ní ìfàmì láti fi pọn kànga tí ń bẹ ní ilé wọn. Ṣùgbọ́n tí àwọn òbí náà tètè fura mọ̀ wípé kànga gan kọ́ ní pọn bí kì í ṣe kànga ọmọ àwọn èyí tí ń gbọ́n odò inú rẹ̀. Ó wá ṣe ní àlàyé wípé ó tún máa ń wá sí ilé ìtajà òbí ọmọ náà èyí tó wà ní ìlú Èkó ọ̀hún tí yóò tún dọ́gbọ́n tan ọmọ ọdún méjìlá ọ̀hún láti lọ́ọ́ bá ní àṣepọ̀. Ilé ẹjọ́ ní ìpínlẹ̀ Èkó ó wá ka àwọn ẹ̀sùn yìí sí arákùnrin ọ̀hún lẹ́sẹ̀ tí òun náà sì gbà wípé lótìtọ́ àti òdodo ni òun jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án pẹ̀lú àwọn ẹ̀rí tó gbámúṣé láti ilé ìwòsàn àti àwọn tí ọ̀rọ̀ náà tí ó ṣe ojú wọn tí wọ́n sì fi ìdí rẹ̀ múlẹ̀ wípé lótìtọ́ àti lódodo òní Táyọ̀ Akínbóyèwá ní fi ọ̀pá títí ẹ̀ ti fi ń da òkun pupa ọmọ ọdún méjìlá ọ̀hún èyí tí wọ́n sọ wípé ó lòdì sí òfin ìpínlẹ̀ Èkó èyí tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ọdún 2015. Wàyí o èyí ló fà á tí adájọ́ Rahman Oshodi tí ó fi wá dájọ́ ẹ̀wọ̀n gbére fún arákùnrin Táyọ̀ Akínbóyèwá yìí lórí ẹ̀sùn ìfipábánilòpọ̀. Ó ṣe ní àlàyé wípé pẹ̀lú ìdájọ́ òdodo tí arákùnrin yìí rí gbà yóò lè jẹ́ kí àwọn mìíràn tí wọ́n tún ní irú àdìsọ́kàn láabi yìí láti fi máa ṣe àwọn ọmọdé ní ìṣekúṣe àti bí kò ṣe tọ́ àti bí ò ṣe yẹ wípé wọ́n lè ti ọwọ́ ọmọ wọn bọ aṣọ pẹ̀lú bí òǹkálùkù wọn bá ṣe ń gba ìdájọ́ òtítọ́ àti òdodo. Ẹgbẹ́ òṣèlú PDP ti ìpínlẹ̀ Kwara ti fẹ̀sùn kan gómìnà ìpínlẹ̀ náà ìyún Abdulrahman Abdulrasaq lórí wípé wọ́n ní orí
ẹ̀rọ ayélujára WhatsApp òní ó ti ń ṣe ìjọba ìpínlẹ̀ Kwara, èyí tó ṣe wípé gbogbo iṣẹ́ àkànṣe tí wọ́n ní ó yẹ kí gómìnà náà mójútó òní ó ti fi ọwọ́ rẹ̀ mú, tí nǹkan sì ti ń bàjẹ́ ní ìpínlẹ̀ náà. Wọ́n ṣe ní àlàyé wípé gómìnà ìpínlẹ̀ ọ̀hún Abdulrahman Abdulrasaq òní ó ti kó gbogbo ẹrù rẹ̀ tí ó sì ti lọ sí ìlú Àbújá láti bí oṣù mélòó kan báyìí. Wọ́n ní ìlú Àbújá ọ̀hún òun ló wà títí ń pàṣẹ sí ilé wípé ẹ ṣe báyìí tí wọ́n ní ohun gangan fúnra rẹ̀ kò mójútó gbogbo àwọn iṣẹ́ tí ó ń lọ, wípé iṣẹ́ ìjọba àpapọ̀ òun ni ó jẹ́ lógún ju ti ìpínlẹ̀ Kwara, èyí tí wọ́n ti torí rẹ̀ dìbò fún wọlé lọ. Ẹni tí ó jẹ́ akọ̀wé ẹgbẹ́ náà yún Olúṣẹ́gun Adéwàrà òní ó fi ìròyìn náà léde wípé gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrasaq ọ̀hún òní ó ti fi ọwọ́ rẹ̀ mú ètò ìṣèjọba rẹ̀, tó ìjà sí pé ètò ẹ̀kọ́ kò lọ geere, ètò ààbò náà ti mẹ́hẹ̀, àti ètò ìlera tí gbogbo ẹ̀ ti di ohun tó ń dẹnu kọlẹ̀ ní ìpínlẹ̀ náà báyìí. Ó ti wá ké sí gómìnà ìpínlẹ̀ náà wípé kí ó ta mọ́ra, kí ó sì kúrò ní ìlú Àbújá tó wà, kí ó sì lo ipò olórí àwọn gómìnà ìpínlẹ̀ èyí tí ó jẹ láti fi mú ohun mèremère wá sí ìpínlẹ̀ Kwara, kí ó sì gbàgbé à ń ṣe ìjọba orí WhatsApp, gẹ́gẹ́ bí ó ṣe máa ń fi àwọn àwòrán àti àwọn àtẹ̀jíṣẹ́ tí máa fi ránṣẹ́ lórí WhatsApp tí kì í ṣe pé ohun gangan fúnra rẹ̀ ó gbé ilé láti mọ kí ni ó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ tó jẹ́ gómìnà lé lórí. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti òwúrọ̀ yìí, pàdé wa nígbà tá a tún máa mú ìròyìn míì wá fún wa ní ti àṣálẹ́ tèmi. Kó tó dìgbà náà, orúkọ ti tèmi kò yí padà, àyànfẹ́ Elédùmarè ni. Òní á sàn wá sówó, á sàn wá sọ́mọ, àti àìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀. Ó dàbọ̀.